Báwo ni mo fi sílẹ̀ òṣèré takuntakun tó dángájá jùlọ Mr. Ladi Folarin a fún yín ní àwọ́ọ̀dì láti Yoruba Global Awards wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe la rí àdìfẹ́kẹ́ máa ṣe dáadáa bẹ́ẹ̀ lọ àtúngbé ilé ìfún yín kẹgbẹ́ síbi tébù yìí. Ife ẹ̀yẹ tó dáa àmì ẹ̀yẹ tó dáa jùlọ. Ẹ ṣá wa ní fọ́tò. Àtẹ́wọ́ tó rinlẹ̀ torí Ọlọ́run. Kí ló dé? Kí ni ẹ fẹ́ sọ fún mi? Ẹ ṣe kan. Praise the Lord. Lákọ̀ọ́kọ́, Ọlọ́run lákọ̀ọ́kọ́ máa dúpẹ́ lọ́wọ́. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó sọ mí dìgbà yìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn fámílì mi náà, ìyàwó mi àtàwọn ọmọ wípé wọ́n gbà mí láyọ̀ láti lọ máa sùn ta nítorí pé ọmọ asùntà làwà a máa lọ káàkiri obìnrin tí ò bá dẹ́ni sí òru ẹ̀wọ̀n àtúkà náà yìí pé wọ́n tẹ aláwọ̀ mi fi máa ṣiṣẹ́ fíìmù mo dúpẹ́ lọ́wọ́ ọpẹ́ mi pàtàkì ó wá lọ sọ́dọ̀ ọ̀gá wa dàrẹ́tọ̀ Mafa Global Awards ṣẹlẹ̀ nígbà míì ó lè mẹ́gbó ti tó báyìí so àwọn èèyàn ló máa jẹ́ pé ó mú ipò ti tó báyìí fẹ́ni tí ò ń gbéraga o because apọ̀ tá a ṣe eré orí ìtàgé so race ni tán bá lè wò ṣùṣù láàrin gbogbo ẹ̀yin tẹ́ wà yẹn pé mo fẹ́ fi nǹkan báyìí tẹ́ ẹ lọ́lá so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n rí mi lágbára Ọlọ́run wọn á rí gbogbo wa àmín lágbára Ọlọ́run ògo gbogbo àwọn tó wà ní ọ̀lẹ̀ àtúnyọ àṣẹ everybody ní sáré ọ̀ àmín ní yára mi owó ní tọ́lá àmín lákún fọyà kún owó tẹ máa fi tọ́jú ọmọ tẹ máa fi tọ́jú aya tẹ máa fi tọ́jú ẹbí Ọlọ́run ní fi wọn inú mi dùn because mo kàn dédé gbọ́kọ̀ wípé ẹjọ́ tẹ́máráyè ń dání immediately a fẹ́ dání lọ́lá pẹ̀lú award èmi ta lè mí Ọlọ́run máa ṣe bẹ̀rẹ̀ Ọlọ́run is wonderful kò sí nǹkan tó lọ́wọ́ lè ṣe ó dẹ̀ gbé ní from nothing wọ́n dẹ̀ fà mí jọ alhamdulillah ẹni tó bá gba award Yomafa kì í ṣe award kékeré o kì í ṣe award kékeré ẹni tó bá tọ́ka sí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ wọ́n máa wò fínífíní kan tó níṣẹ́ ní ìwọ́ ọ̀tẹ̀ tó lámìlaka so mi ò tẹ́ tí ìmọ̀ ẹ̀kọ́ máa kàn mí rárá nítorí ọ̀pọ̀lọpọ̀ sí wà wájú but to God be the glory wọ́n rí mi. ṣe ọmọ ológo Olúwa ṣe. thank you. Oya the next award. Ọ̀gbẹ́ni Ladi Folarin wọ́n jẹ́ ẹni tó jẹ́ gbajúgbajà tí àwọn èèyàn mọ̀ dáadáa nínú eré orí ìtàgé lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáyé film actor movie producer script writer wọ́n ní wọ́n bí wọn lọ́jọ́ 21 nínú oṣù keje ọdún tí mọ́mí àti dádì tí wọ́n sọ fún wọn pé wọ́n bí wọn. Wọ́n lọ sí ilé ẹ̀kọ́ Ojúwòye primary school ọkọ̀ jẹ́ntì ni ọmọ mi ṣe ni wọn ẹni kíkà sí àpọ̀lù peter white no wonder àtẹnìkan sọ̀rọ̀ fún gbà kan wálé ẹ̀kọ́. Ìyàtẹ̀dẹ̀ wọ́n lọ sí ilé ẹ̀kọ́ Ojúwòye primary school Mushin wọ́n lọ sí St. Peter's College Ẹ̀gbá alẹ́ ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀ ọmọ Ẹ̀gbá ló ní fáṣírí Ẹ̀gbá alẹ́ ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀ àwọn Ẹ̀gbá ló ní fáṣán wọ́n tún lówó wọn lẹ́bìí sí àti gbogbo àwọn kìíní tibítibí tí ó túbọ̀
wọ́n kàwé wọ́n sì làmìlaka pẹ̀lú ìdílé wọn tí Ọlọ́run fi fún wọn nínú iṣẹ́ wọn wọ́n tayọ wọ́n sì fẹ́ràn àṣà láti gbé lárugẹ. Ìdí nìyí tí Yoruba Global Award ṣe wò wípé wọ́n ń bẹ lára àwọn èèyàn tí wọ́n gbọ́dọ̀ fi àmì ẹ̀yẹ dá lọ́lá lónìí. Congratulations. An ambassador of Yoruba Global Award. Aha. Ṣeun àdúpẹ́ mọ́mí wa. Thank you, congratulations. Mr. Ladi Folarin. Yes. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.